mélòó ni mo fẹ́ rántí ṣé ìgbà tí mo wà ní Oríire caucus Àlàdé Arómiré ni ọ̀gá wa nígbà yẹn mo rántí ìgbà yẹn dáadáa wípé ọ̀gá mi Àlàdé wọ́n ní mo máa ń sunkún tẹ̀lé wọn pé mo fẹ́ ṣàlọ́ location mo fẹ́ act mo fẹ́ ṣe kinní kan mo ti act díẹ̀díẹ̀ tipẹ́tipẹ́ o ṣùgbọ́n nígbà tí máa join group gbà yẹn Àlàdé Arómiré group ni mo join à ń pè wọ́n ní Oríire caucus mo wá ní wọ́n ní àwọn ò kí ń rí mi bẹ́ẹ̀ wọ́n ní báwọn ṣe máa ń rí mi wọ́n láwọn máa ń rí mi bí ìgbà tí mo wọ aṣọ white mo ní ìyẹ́ mo wá ń kọrin ìyẹn tán fi sí lówó fọ́nì sí mi bẹ́ẹ̀ tó wọ́n sọ fún mi gbà yẹn mo wá ní wọ́n ní orin lẹ rí mi sí ẹ máa lọ location lọ location olórin lọ location actor wọ́n máa sọ pé kí wọ́n máa act wọ́n ní pé àwọn á sọ story kan fún mi àwọn á wo báwọn ṣe máa kọ story kan tó máa jẹ mọ́ story Jésù tí màá lè kọrin sí pé torí pé gospel ni mo máa kọ mo rò pé èwo ni tiyín meanwhile mi ò ní gbàgbé láíláí ipe Gbénga Adébóyè ti sọ nǹkan tó jọ bẹ́ẹ̀ fún mi rí ipe òun wọn bọ́ọ̀lù ṣe fẹ́ lò mí o ó ṣùgbọ́n òun rí i pé àyànfẹ́ Ọlọ́run ni mí nígbà tó wá sọ bẹ́ẹ̀ mọ́ àwọn ní ókè mo ní ó dáa màá máa retí story tẹ́fẹ́ kọ fún mi tí màá fi kọ orin kò pẹ́ náà ni Yẹmí my lover ló wá sọ́dọ̀ Àlàdé Arómiré ńgbà yẹn wọ́n wá ní pé Àlàdé òde yá mi ní ọmọ èyí tó mọ orin kọ ẹ̀ mo fẹ́ kó lọ bá mi act fíìmù kan ìgbà náà fẹ́ ṣe Yẹmí ìdìmú mo rántí dáadáa tí Highways video mà ti pè mí gbà yẹn tán ní àwọn rí i pé àwọn like bí mo ṣe máa ń kọ àwọn orin sínú fíìmù eré orí ìtàgé Highways video mat ẹ máa ṣe ọjọ́ mo dúpẹ́ mo mọ̀ ọ́ lóore mo dẹ̀ máa ń sọ̀rọ̀ yín dáadáa fáwọn èèyàn tó bá mọ̀ mí ẹ ṣé o mi ò gbàgbé láíláí mi gbàgbé wọ́n wá fún mi ní owó ní late 90s nígbà yẹn tán bá fún yàn ní 100,000 bí ìgbà tán fẹ́ ní ẹni 1 million naira ni bí ẹni pé wọ́n fún ní 1 million naira ni ká má ti sọ pé èèyàn wá kó 200,000 lẹ̀ ó ní kéèyàn lọ sí studio kó lọ ṣiṣẹ́ wá wọ́n ní lọ kọrin yẹn wá àwọn máa ta àbá kọrin làbá ṣe everything wọ́n bá tẹ pálí ẹni tí mo dẹ̀ ń fẹ́ ń gbà yẹn wọ́n wò pé ìgbà tí mo ti wà ní ilé ẹni yẹn pé so ẹni yẹn náà ni orúkọ ẹ̀ náà ni màmá jẹ́ bó tẹ̀ jẹ́ pé bóyá wọn tẹ̀ tí sanwó orí mi àbẹ́nítìn ṣé wọn kúkú mọ bí mo ṣe débẹ̀ bóyá mo rúra mi lọ ni bóyá kinní ni wọn mọ̀ wọ́n bá kọ orúkọ mi síbẹ̀ wọ́n kọ Tọ́pẹ́ wọ́n fi sọ́ọ̀nì ìmú ẹni tí mò ń fẹ́ yẹn wọ́n fi sẹ́yìn yẹn wọ́n mẹ́ni yẹn náà rí o wọ́n mọra dáadáa wọ́n dẹ̀ forúkọ ẹ̀ sí bóyá ìhàn náà pé kán lè fi pé ok ilé ẹ̀ ló ṣáà ń gbé ìwọ ẹ̀ tí ẹ̀ lè jọ ń fẹ́ra táwọn mọ̀ wọ́n bá tẹ pálí kán bẹ̀rẹ̀ sí ní rìlíìsì iṣẹ́ jáde kán bẹ̀rẹ̀ sí ní taṣẹ́ ní ẹni yìí bá lọ bá Highways video mat ló bá jà yánmọ́yánmọ́ ta ló sọ fún yín pé òun sanwó orí ẹ̀ ta ló sọ fún yín pé òun fẹ́ kí lorúkọ òun tẹ lọ fi sẹ́yìn ẹ lọ yọ orúkọ òun dànù bẹ́ẹ̀ bá máa parẹ́ ni bẹ́ẹ̀ máa fi íǹkì kún ní lórí jákẹ́ẹ̀tì yẹn ni òun ò fẹ́ rórúkọ òun lára orúkọ ẹ̀ rárá kí ló dé kíni ẹ lè bìlífì pé wọ́n bẹ́tì ẹ̀yin ọmọbìnrin tẹ́ wà ń gbòòrò yìí ẹ má fọ́ọ̀sì ara yín sọ̀rọ̀ ọkùnrin o ẹ má fọ́ọ̀sì ara yín sọ̀rọ̀ ọkùnrin kankan rárá ẹ dáa jù bẹ́ẹ̀ lọ ògo tẹ́ gbé wáyé gan dáa jù tẹ́ni tó ń bá yín jàjà yẹn gan lọ ẹ má máa ṣe bẹ́ẹ̀ ẹ wò ó ẹ stop ẹ má máa ṣe bẹ́ẹ̀ Ọlọ́run wà ní ìhà tiyín Ọlọ́run dẹ̀ níbi tó mú yín lọ ló bá yarí fún Highways má bẹ́tì gbogbo àwọn èèyàn tó kù má bẹ́tì ó ní láyé mo rántí Wásáyọ̀ ó bẹ́tì kò gbá ó wọ́n láti destroy gbogbo jákẹ́ẹ̀tì tí wọ́n kọ orúkọ mi àti ti bàbá àti ẹ̀ sí wọ́n destroy gbogbo jákẹ́ẹ̀tì yẹn ni I don't know how many jackets that man printed that time wọ́n dẹ̀ destroy ẹ̀ nítorí pé ó sọ wípé òun ò lè fi orúkọ bàbá tóun sẹ́yìn orúkọ ti tèmi wípé ta lèmi kí lèmi ń kọ kí lèmi fẹ́ dà àṣé mo lè dá nǹkan ó dẹ̀ ní kí ni mo fẹ́ dà ó sọ to my face nígbà tí mo bi léèrè pé wọ́n sọ pé òun jà ó ní yes ẹ lè believe Highways ẹ má bínú ọjọ́ wọ́n mú gbogbo jákẹ́ẹ̀tì yẹn wọ́n jó dànù ni wọ́n jó wọ́n ẹ̀ṣẹ̀ wá lọ reprint wọ́n wá kọ orúkọ bàbá mi síbẹ̀ òun ló fi jẹ́ pé lára bàbá ìwọlá képe Tọ́pẹ́ Ọbáyọmí ló wà níbẹ̀ ṣùgbọ́n ṣe rí níbi tí mo ro kíní yẹn dé mo rí Ọlọ́run ń bẹ̀ torí mo rí wípé
Ọlọ́run ni ò jẹ́ kí ògo tó jẹ́ ti Ọlọ́run kẹ́lòmíì máa gbà. Ọlọ́run mọ ètò, Ọlọ́run nìkan ló mọ ètò èèyàn láyé yìí. Òun ni ẹni tó dá etí kò lè ṣaláì gbọ́ràn, ẹni tó dẹ̀ dá ojú kò lè ṣaláì ríran. Ohun tí mo fi ń tẹnu mọ́ fẹ́yìn ọmọbìnrin tẹ́ wà ń gbòòrò yìí nìyẹn. Ó ń ṣẹlẹ̀ sí ọmọkùnrin ọ̀dọ́ mi gan náà táwọn ọmọbìnrin máa jálẹ̀. Wọ́n lè sọ pé torí kò lówó, wọ́n lè sọ pé ó ní ṣe kinní kan, kán lè já sílẹ̀, kán máa jálẹ̀ kó wá ti wá rọra ìpín kó tó wá fi pé oúnjẹ orí àkìtàn òun ló tọ́ sí òun lẹ́nu, láì mọ̀ wípé Olúwa máa tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú ẹ̀ lójú àwọn ọ̀tá rẹ̀, yóò tún da òró sí wọn ní orí, aago wọn ó tún wá kún àkúnwọ́ sílẹ̀ bí tèmi ṣe kún àkúnwọ́ sílẹ̀ lónìí. Mi ò lè ṣe kí n má dúpẹ́. Tí n bá rọ́pẹ́ ńlẹ̀ tí mi ò bá dù, ọpẹ́ á sá lọ mọ́ mi lọ́wọ́. Ẹni bá ti rọ́pẹ́ kó dù ọpẹ́, ẹni ayé ẹ̀ bá jẹ mọ́pẹ́ kó dúpẹ́, ayé tèmi jẹ mọ́pẹ́, ó yẹ kí n dúpẹ́. Thank you, thank you. Ẹ̀yin èèyàn wa nílé lóko lẹ́yìn odi lórí ọ̀rọ̀ tí Tópẹ́ Àlàbí sọ yìí, ǹjẹ́ arẹ́ nìkan tó tún lè dá lẹ́bi lórí bí ó ṣe gbà kí bàbá ọmọ rẹ̀ kó jókòó gẹ́gẹ́ bí bàbá lọ́jọ́ ìgbéyàwó Ayọ̀míkún. Fún gbogbo ẹ̀yin tí ẹ ṣe ń darapọ̀ mẹ́tò yìí fún gbà àkọ́kọ́ tẹ́ ò tí ì fọ́lò wa, dákun ẹ dábọ̀ ẹ bá wa tẹ fọ́lò bọ́tì, ẹ bá wa share, ẹ like, ẹ bá wa bò ẹ jẹ́ kó wọ̀ gbòòrò ayé lọ. Ìtàn Tópẹ́ Àlàbí yóò kọ́ àwọn kan tàbí méjì lọ́gbọ́n